kú ní báyìí láàkárà ilé káàbọ̀ làkárà òde ẹni bá ti rí pé pẹ̀kú ọjọ́ mẹ́ta ẹni ìfowópamọ́ aṣọ ọmọ àkànjí ẹ kú lé o. ìtàn àgbà ìyanu kan tí mo fẹ́ sọ fún yín báyìí, ìtàn nípa ìdílé kan ni. ìtàn náà ò ní ju ẹyọ kan lọ, mo fẹ́ kẹ́ ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. ọyọ kan náà nìtàn náà, mi ì fẹ́ kó jọ ẹyọ kan lọ, torí ẹ̀ ni mo ṣe máa gọ́ ọ̀yẹn kúrúkúrúkúrú wípé ṣé arákùnrin tó sọ̀rọ̀ yẹn fún mi sọ pé tí àwọn fámílì àwọn bá gbọ́rọ̀ yìí wọ́n á ti mọ̀ pé ọ̀rọ̀ ọ̀tàn ilé àwọn ni. wọ́n ní ilé àwọn ẹ̀gbọ́n àwọn kan bí àbúrò bàbá àwọn ó fẹ́ ìyàwó kan, yẹn ti bímọ méjì kó tó fẹ́, méjì àbí mẹ́ta kó tó fẹ́, mẹ́ta kó tó fẹ́. ó nígbà tó dẹ̀ fẹ́ wọlé, àwọn ọmọ rẹ̀ obìnrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ó ní ẹ̀gbọ́n àwọn yìí náà ti bímọ ọkùnrin kan, àbí ó ti bímọ ṣá, bọ́ ọmọkùnrin kan gbọ́dọ̀ wọn ni wọ́n jọ grow up ni. ó ní òun ò tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ń tòun, àwọn wà bẹ́ẹ̀, àwọn jọ ń gbé, ẹlẹ́gbàá àwọn ni, àwọn máa wá sílé wọn nítorí pé àbúrò bàbá àwọn ìdúbẹ̀ bí ẹlẹ́gbọ́n àwọn olówó àdìjọ́ kan, àwọn ti grow up, wọ́n ti jọ dàgbà, ti di boys, àwọn wà nínú ilé. ó ní àǹtí Ṣeun, ó ní mo wà nínú ilé, ó ní ọmọ àbúrò bàbá àwọn yìí, àwọn èjì àwọn ò jura wọn lọ púpọ̀ náà, àwọn jù lọ o, bọ̀ ẹ mọ̀ boys ló bá sọ pé ẹ̀gbọ́n àwọn ọmọ kan wà mí bọ̀ ní ìsìn yàrá tí ó gba àwọn ọkùnrin jọ ń sùn nìyẹn, àwọn òṣèṣẹ̀ máa gbóbìnrin wá. ẹ̀gbọ́n ọmọbìnrin kan wà wọ́n ń bọ̀ ní ìsìn, òun bá ní òkè kò sí wàhálà. ó nígbà tó ọmọbìnrin náà máa dé, ó bá di ọmọ ìyàwó bàbá rẹ̀, ó ló bá wọlé. ó náà wò pé ó ní bó ṣe wọlé, wọ́n jọ ṣe eré, wọ́n jọ sọ̀rọ̀. ọmọ yìí kì í ṣe pé ibi tó ń gbé ilé náà ló sì ń gbé o, ẹ mọ̀ kí wọ́n ti di bugẹ́ọ̀sì, kí wọ́n máa kọ́ṣẹ́ tó lọ sí skul. ó ní àwọn mẹ́ta ni, wọ́n ní last born yẹn gentle bákàbákà. ó ní bó ṣe wọlé, ó ní ọkọ̀ rí pé ọjọ́ ń ṣeré, kóhun tó wọ́n ti kiss ara wọn. ọmọ yẹn wọlé, ó kí òun o, ó kí òun ẹ̀ka sọ̀sà, ó lóun dẹ́ rí. ó ní kó tó wọlé, òun á wò pé hey God, ọmọ yìí òun kọ́ òun ni, òun tún porúkọ ẹ̀ Làtífá. ó sọ pé sá gbà tó wá tó jókòó sá, ó ní àṣẹ orú mú ní jẹ́ kí n bẹ kákọ́tì. òun wò pé òun ò wá jáde, òun wá dúró. ó ní bí Ọlọ́run bá fẹ́ níṣẹ́jú òun náà ti ń bá ọmọ náà sùn. ẹ gbọ́, òun wà ní tóun ti ń wo, tóun ti kọjú mọ́ fídíò tóun ti jókòó, tóun ti ń wò, wọ́n dẹ̀ ń bá àwọn sùn lórí bẹ́ẹ̀dì lẹ́yìn òun. ó ní wọn wò pé ó nígbà tó bá alájọṣepọ̀ tán tọmọ yẹn lọ, òun wò pé obìnrin wọn wò pé lágbáyà kọ́ nìyẹn, olóhùn nìyẹn, ẹ̀gbọ́n ìgbàgbé ẹ̀, ọmọ ẹ̀lẹ́ mi ni, ọmọ ẹ̀lẹ́ ni ta ni, ọmọ ìyàwó mi dádì ẹ̀, ó níyẹn kì í ṣe ọmọ ìyá dádì òun ni, kì í ṣe ọmọ ìyá òun náà, kì í ṣe ọmọ bàbá òun náà. ẹ̀gbọ́n ìgbàgbé jàre. ó lóun bá tún dákẹ́ ń bẹ̀. ó náà ti Ṣeun, mo sọ fún yín pé yàrá yẹn yàrá àwa boys ni. ó ní the next one, olóbìnrin yìí ò bímọ fáwọn o, kò bímọ fáwọn, ìyàwó di sí mò ń ṣe ń sọ̀rọ̀ yìí, ìyàwó ilé àwọn sì ni. ló bá tún di pé jọyọ̀ àwọn tó bá tún jókòó, ló bá tún mú àbúrò ọmọ yẹn, ó bá wá. ìgbà tí yẹn wá, ló bá ní ìyẹn náà wá kí òun, ó láwọn tó wà nílé àwọn fẹ́ jáde tẹ́tẹ́lẹ̀ ni, ẹ̀gbọ́n ẹ má pẹ́ o, ò ní òkè. òun á jáde, wọ́n wò pé kóun lè mọ̀ bóyá ó bá alájọṣepọ̀ àbí òun kàn imagine ni. ó ní òun ò lè rí wọn ní àwọn méjì ní yàrá, kóun orúkọ bẹ́ẹ̀ sí wọn, tó rò pé ìgbẹ́dàbúrò yẹn jọ dàgbà papọ̀ ní. ó ní àǹtí Ṣeun, òun wá padà pé ibi tóun lọ òun wá padà síbẹ̀. ó nígbà tóun débẹ̀, tóun máa wọlé, ó ti tilẹ̀kùn lẹ́yìn, wọ́n ti ń yáta. òun ní ayé ti fẹ́ parẹ́, ta ló ń fẹ́ sọ̀rọ̀ yìí fún, ta ló ń fẹ́ sọ fún pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. òun wá kalẹ̀kùn, ó lè mọ̀ pé òun ti dé. wà ní sílẹ̀kùn èmi ní jàre, akíló tó tilẹ̀kùn lẹ́yìn, ẹ̀gbọ́n mò ń bọ̀, mo ṣe nǹkan lọ́wọ́.
nígbà tó bá sílẹ̀kùn gbogbo wọn ọmọ yẹn aṣọ ọmọ yẹn wọ́n ti jọ ṣeré pa gan. ó ní òun dúró báyìí òun ò mọ nǹkan tó ń fẹ́ sọ fún ẹ̀yin olólùfẹ́ Olúwaṣeun Àkànjí ẹ̀yin tí ó gbọ́ nítorí reality show ẹ máa ṣe gan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ó wá ti òun ni mo fi hàn yín mo sọ fún yín pé kò ní sí àbòsí kankan bẹ́ẹ̀ nǹkan tí mo sọ ni pé tí àwa 1000 a pọ̀ lórí péèjì yìí táwa 1000 tá a bá lè dá mú 1000 àwọ̀ 1 million a ṣe nǹkan tá a fẹ́ ṣe a fẹ́ ra èsì ṣéńjú yòókù a lè fi ṣe tọ́lẹ́ẹ̀tì àti ní sọ́kàwé akọ̀ṣe tọ́lẹ́tì tó yàwọn tá à ń gbé wá ilé láwọn fẹ́ tọ̀ bàtà lálejò yìí báyìí táwọn gọ̀ọ́sì pọ́kùnrin ni wọ́n àwọn obìnrin tó wá náà àwọn náà fẹ́ tọ̀ àníkẹ́ lọ tọ̀ ní ẹ̀yìn amúọ̀dọ́ sí ẹ̀yìn àníkẹ́ lọ tọ̀. wọn ò kò kàn yín kì í ṣẹrù yín ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ ẹ ṣe àmọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run ọba ni ẹ support mi orí ní 10,000 orí ní 5,000 orí ní 2,000 òde ní 15 o bẹ́ẹ̀ ni mo dé lẹ́yìn tẹ̀sán 1,000 ẹ wá gbọ́ bí tẹ́tí mú wà àgbà náà ní wọ́bẹ̀ o ẹ ní ròun gbé sọnù bí ò ṣe bí ọmọ o orí yín ò ní gbàbọ̀dé o ṣé ní gbogbo àwọn tó dáwó pátápátá a máa screenshot a máa post ẹ ọjọ́ tó bá ti gbọ́jà kó o fẹ́ polówó tá a bá ti fowó sá ẹ jù ìwọ sọ fún wa pé àǹtí Ṣeun ẹ̀rọ sígbà tẹ́ fẹ́ ra AC àmàlẹ́ dáwó ẹ̀ màmí ọpọlọ mi ò sí ó bẹ̀yìn ni kò sí ṣe mọ̀ pé ní àná àwọn town planner Lagos State wọ́n ti kọ́ di mo ní sára ọ́fíìsì bàtà tí ń sọ̀rọ̀ ẹ̀ à ń yanjú ẹ̀ lọ́wọ́ tẹ bá gbọ́ ètò ní ká lọ mú wá àmọ́ àgbọ̀dọ̀ gbé sọ̀rọ̀ yẹn wá àwọn sọ pé building ẹni tó ní building ni ó sanwó ẹ̀ àwọn àdá ní building àwọn náà sí àmọ́ tá a sọ pé studio Ṣeun kọ́ ló ní studio ẹ̀yin lẹ́ni studio mo ṣe ń bẹ̀yìn pé tí studio yìí bá lọ sókè gbogbo pátápátá ẹ lè sọ̀tọ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ mo ṣe ń bẹ̀yìn program kan náà ní sáfẹ́ gbé jáde anybody tó bá nífẹ̀ẹ́ sí kó kàn sí mi tó bá lè sọ̀rọ̀ tó nífẹ̀ẹ́ sí tó wà òjò fẹ́ ṣe content kan sí iléeṣẹ́ Ògbónìtàn Media Studio ẹ ṣé ràn mí lọ́wọ́ àwọn iná àálàánú o yóò ti post àkànnà bàbá yìí. ẹ wo ó dùn bá ní ó tún bẹ́lẹ̀ sùn ó tán nú òun bóun ṣe kúrò ń bẹ́ ni ó ní tó wá ti pẹ́pẹ́ bá lè bẹ̀ ní wípé ṣe mọ̀ pé last born woman yẹn ló wà nílé bọ̀bọ́ yẹn lẹ́nu tó ń bímọ fún ọ̀bọ yẹn. last born woman yẹn táwọn fẹ́ yẹn ni bọ̀bọ́ yẹn fún lóyún ló wà nílé bọ̀bọ́ yẹn tó bímọ fún tó fẹ́ níyàwó ọmọ ọkọ àtọmọ ìyàwó wọn fúnra wọn lóyún wọn nílé àwọn ló ti ṣẹlẹ̀ mi ò rí ẹ̀ rí o ọmọ ọkọ ń fọmọ ìyàwó lóyún ṣé bí ọmọ ọkọ àtọmọ ìyàwó ti jọ di ẹ̀gbọ́n àtàbúrò ni ọ̀nà ló wà ní ọ̀n fẹ́ra wọn lọ́wọ́lọ́wọ́ báyìí lé àwọn tó ti ń bímọ fún tó ti wà nílẹ̀ ó ní ṣe wá rí ẹ̀gbọ́n méjèèjì yẹn tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ yẹn tẹ bá rí nǹkan tí wọ́n fojú àbúrò wọn rí nítorí pé bọ̀bọ́ ẹ̀wọ̀n pé bọ̀bọ́ yẹn bá lájọṣepọ̀ lóhùn tí ẹ̀ mọ̀ yẹn tó gbà tó yẹ wọn sọ pé akílódé ó fẹ́ bẹ́yà àwọn ọmọ yìí jẹ́ ni òde bá wọn sọ ó bẹ́yà wọn jẹ́ ni ó ní kí ni ó ní bẹ́ẹ̀ ṣe wà yẹn tó bá péjọ mẹ́ta tó wọn bá kọ́ni sí pé ó yá ó ní wọn máa bẹ́ wọn jà ni ok ìgbà tán rí yín ṣé kò yẹ kó máa lọ ṣé kò yẹ kó tó gbà kí kó ń bá wọn lájọṣepọ̀ wọ́n ṣe tí wọ́n á gbà wọ́n ṣe tí wọ́n á gbà àwọn ọmọ wo àwọn yẹn lẹ́yìn pọ́nlé ọmọ tó pọ́n wọ́n lè mókó lójú oorun ẹ wò ó àti Ṣeun ẹ fẹ́ gbọ́ ó nílé àwọn dèmí àwọn àgbààgbà bí òjẹ́ sọ̀rọ̀ kankan òun ò rí kó jìjà òun ò rí kán sọ̀rọ̀ torí agboolé gangan làwọn ń gbé family house ní sẹ́ẹ̀ wọn ò jẹ́ sọ̀rọ̀ wọn ò jẹ́ rí kó sọ̀rọ̀ pé family house ṣe mọ̀ agboolé ní ilé máa gbélé lókè kẹ́nìkan máa gbélé nísàlẹ̀ so àwọn boys náà gbélé nísàlẹ̀ so ní lókè ní àwọn ọmọ yẹn gbé pẹ̀lú ìyá wọn wọ́n ní wọn ò jẹ́ sọ̀rọ̀ nígbà tó fún àbúrò ẹ̀ lóyún yẹn wọ́n ní wọ́n fún lóyún wọ́n ní ẹ̀hún ṣe wedding àwọn oṣù introduction wọ́n ló wọ́n ló wà nílé ẹni sìn
tó ń bímọ fún un ó ní àǹtí Ṣeun oníṣẹ́ ìgbọ́sẹ̀ rírú ẹ̀rí mo ní irú kí ni rí irú ìrìn ṣẹlẹ̀ níran wa èmi ò mọ bó ṣe ń ṣẹlẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin náà pé ìgbọ́sẹ̀ rírú ẹ̀rí débi pé àwọn ẹ̀gbọ́n méjèèjì yẹn wọ́n jọ dáwọ́ jọ wọ́n jọ na àbúrò wọn wọ́n jọ àbí kí n sọ wípé ìbálòpọ̀ náà ló ń dá wàhálà alẹ́ ńlẹ̀ ayé yìí sáyé yìí ò ní parẹ́ báyìí ọmọ ìyá méjì ẹ̀gbọ́n àtàbúrò ọjọ́ ń bá ọmọ ọkọ ìyá wọn lájọṣepọ̀ wọ́n wá rí pàbúrò wọn náà tó ń ṣe ọ̀bọ̀n yẹn láìka àbúrò wọn náà tó ń ṣe wọ́n tó wá bẹ̀rẹ̀ sí máa nàbúrò wọn káwọ́jọ àpọ̀ máa nàbúrò wọn lọ́dọ̀ tẹ̀yìn ṣe rírú ẹ̀rí lọ́dọ̀ tèmi èmi ò rírú ẹ̀rí o mi ì sọ pé kò ṣẹlẹ̀ rí o torí tí ò bá ṣẹlẹ̀ rí ẹni yóò ní sọ fún mi àmọ́ lọ́dọ̀ tí ń ṣe rírú ẹ̀rí ẹja dá sí i.